Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lẹ́yìn odi. Lórí òye Yorùbá lónìí, ohun tí a máa yànnàná ẹ̀ ní ọ̀kan lára àwọn òwe Yorùbá tó pa á báyìí wípé bí àjànàkú ò bá gbẹ́kẹ̀lé fùrọ̀ kò ní mi odò àgbọn. Àjànàkú gbogbo la mọ̀ pé erin lakatabu òun ló ń jẹ́ àjànàkú. Bí ò bá wá gbẹ́kẹ̀lé ibi tí ìgbọ̀nsẹ̀ rẹ̀ ti ń jáde kò ní mi odidi odò àgbọn. Odò àgbọn ni àgbọn ńlá, àgbọn tó jáde tó jábọ́ látòrí igi tí wọn ò tí ì gé èèpo ẹ̀yìn rẹ̀ kúrò níjódò àgbọn o. Nígbà tí odidi erin àjànàkú ẹran ńlá tó bá wá gbé odò àgbọn tó gbé mì, a jẹ́ pé fùrọ̀ rẹ̀ dá lójú. Kówe yóò jẹ́ ti gbogbo ẹ̀yin àgbà nílé o. Ìtumọ̀ òwe yìí ni wípé tí èèyàn ò bá ti ní ìdánilójú wípé àwọn nǹkan kan tóun fẹ́ ṣe yìí agbára òun ka, ipá òun ka, ní tó bá tẹ̀yìn ẹ̀ yọ òun ò bìkítà kó má dáwọ́lé nǹkan náà. N tó dáyàn lójú, ẹnikẹ́ni tó bá ti mọ̀ pé tóun bá ṣe nǹkan yìí o, n tó bá tẹ̀yìn rẹ̀ yọ kò ní bí òun nínú, kò ní ní òun lára, irú wọn lòwe yìí bá wí. Torí wípé ìgbésẹ̀ téèyàn bá máa gbé ó gbọ́dọ̀ rò dáadáa kó tó gbé. Torí tó bá ti gbé ìgbésẹ̀ tán, gbogbo nǹkan tó bá tẹ̀yìn ẹ̀ yọ ó ti dá ọ lójú ni o. Ó ti mọ̀ pé tó àjànàkú rẹ̀ fùrọ̀ rẹ̀ dá lójú ló ṣe mi odò àgbọn. Kò ní jù báyìí lọ lórí òye Yorùbá lónìí. Ẹ bá wa dá sétò yìí o. Òwe tá a pa lónìí yìí, tá bá rẹ́ni tó tún ní ìtumọ̀ míì tó tún yanrantí ju eléyìí tá a fún yìí lọ, ẹ fi ránṣẹ́ sí wa, ẹ kọ sísàlẹ̀ ní orí ìkànnì yìí, kẹ́ ẹ sọ bẹ́yìn ṣe rò pé a tún lè tú òwe yìí. Tó bá sì jámọ̀ràn lẹ fẹ́ gbà wá, àbẹ́ fẹ́ ṣàfikún gbogbo ohun tá a ti ṣe, ẹ má rọra rárá o, ẹ tẹ̀ ránṣẹ́ sí wa. Ẹ má wàá gbàgbé pábánbárí rẹ̀ ni pé ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì òye Yorùbá. A wà lórí YouTube, a wà lórí Facebook, a wà lórí Instagram. Tó màmá wípé ire báyìí lójú owó rí, ire lójú wa ó máa rí o. Ó dìgbà kan náà, ire o.